bá mi dáná yá o. Ṣàngó Olúkòso, Ọbàtálá o, bá mi dáná yá o. As long as say the ground collect the drink, èṣù lè ṣe mí mọ́ o. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá. Olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Àṣírí mi yá wò ẹ̀tàntà ọ̀làlò. Àṣírí ẹ̀ yá wò ẹ̀tàntà ọ̀làlò. As long as say the gang collect the drink, èṣù lè ṣe mí mọ́ o. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àti mo dá ifá tí mò ń dá. Olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Ọmọ ṣàlẹ́ ayọ̀ ń bẹ nílé wa o. Ọmọ tí ó ra ayé wa. Ayé mi á dùn ó di dandan. Tọ́lá kún fàyà kún ó di dandan. Àṣẹ ń tẹ Èdùmàrè. Pa mọ́lẹ̀ má ló tẹ èṣù mọ́lẹ̀. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ ni mí. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ́ṣẹ̀ bá mọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Mi pẹ́ lórí ìkúnlẹ̀. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àmì sínú ẹlẹ́ṣẹ̀ ni mí. Olúwa ìṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. Àṣírí mi yá wò ẹ̀tàntà ọ̀làlò. Àṣírí ẹ̀ yá wò ẹ̀tàntà ọ̀làlò. Tá a bá wí fọ́mọ ẹni a gbọ́, wọ́n ní ìgbà ò lọ bí òréré. Portable ọmọ Ọlálọmí. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Wọ́n bá ẹ sọ títí. Sórí àánú lórí gbà. Ibi tó dé àánú lórí gbà. Ògo tó ní àánú lórí gbà. Wọ́n dẹ̀ ní pé kéèyàn ṣe jẹ́jẹ́, ọmọ onílé àṣe jẹ́jẹ́ àjòjì àtẹ̀ báṣubàṣu. So ó dùn mí gan fún ẹ. Everybody sọ, kò sí anybody tó lè bá ẹ sọ̀rọ̀, kò sí anybody tó ò ti bú. Ta ló ti bú ní industry? Ta gan ló fẹ́ gbìjà ẹ? Ta ló fẹ́ dúró fún? Kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà kó gun ẹ lọlẹ̀, but bọ́lọ̀ ń ṣe kẹ́ ẹ tọ́lọ̀ ń ṣògo fún ẹ, wọ́n ń lò bẹ́ẹ̀. Everybody kékékéké wọ́n ń lò bẹ́ẹ̀. Ọ̀dọ̀ àwọn kan nínú àwọn fans ẹ tó ń dùn mọ́ wọn nù, àwọn gbà pé kó ṣáà máa lò lọ. Bọ̀ kò sí orin tó ń kọ gan. Ṣó ti yẹ o jó lórí orin yẹn pé ká mọ̀ pé orin ni. Ọlọ́run ti fún ẹ lógo. Gbé brain ẹ gbé jókòó lórí orin. Ṣó ti yẹ kó gbá Richards lórí orin ká mọ̀ pé orin. Ìwọ náà wo àìmọye olórin tó ti jáde. Ìwọ wo Àṣàkẹ́. Gbogbo nǹkan tó ń ṣe orí orin ló máa ń ṣe lé. Kì í ṣe pé fa wàhálà lónìí. Rojọ́ lórí bóyá blogger ní ẹni àti ẹ̀ mọ̀. Ṣó ti yẹ gọ̀ràn máa káwọn boys ó náà àwọn Senation. Ṣé wọ́n ṣe máa ń sign artist nìyẹn? Kò sẹ́ni tó lè ṣe nǹkan fún náà wàá gbé ìwọ gangan gbogbo ọ̀rọ̀ gbé sí ayé ẹ o ti gbé lé social media lọ́wọ́. Kò sọ̀rọ̀ secret kankan tó tiẹ̀ jẹ́ pé báyìí ni o lè fi lo life ilé ayé ẹ. O nìyẹn sìn ó déwájú ó dẹjọ́ ó ń dẹ̀yìn ó daṣọ. Ẹ̀yìn tá à ń pariwo fún ẹ pé má jẹ́ kọ́rọ̀ ẹ rí bẹ́ẹ̀ òun ló ṣẹlẹ̀ yìí. Èmi ò gbàdúrà kí ògo ẹ wọ̀ kó bọ̀ ó tọ̀rọ̀ tá à ń ké ń gbà yẹn òun ló ṣẹlẹ̀ yìí. Ọmọ Ọlálọmí ó dùn mí gan, ó dùn mí. Tọ́lọ́run bá kó ẹ yọ nínú ilé yìí kó mọ nǹkan tó ń ṣe. Tọ́lọ́run bá kó ẹ yọ, ìwọ náà rọra ṣe mẹ̀dọ̀. Ayé ìkọjá gbogbo nǹkan tí wọ́n ń rò yìí.
ṣó ti yẹ ọmọ Lálọ́mí àwọn ò sínú kó bàjẹ́ fún ẹ but òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ àwa á bá ẹ sọ àwa máa bá ẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ bó bá wù ẹ́ kó gbọ́ bó bá wù ẹ́ kó má gbọ́ ọlọ́run á jẹ́ kán gbẹ́bẹ̀ kán kó ẹ̀yọ́ ń bẹ̀ o but jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ Èkó ń ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ alágẹmọ tó jẹ́jẹ́jẹ́ ló ń lọ ikú máa ń pa wọn ká má ṣẹ̀ṣẹ̀ sọ ọpọlọ tó ń jọra mọ́lẹ̀ kárí ayé so bó ṣe máa jẹ́ nìyẹn o Portable jẹ́jẹ́ nílé ayé gbà ọlọ́run á kó ẹyọ nú eléyìí o ìgbà tí wọn náà kọ́kọ́ wo fíìmù yẹn o kọ́kọ́ rò péré ni ẹ̀yin tèmi ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí Portable kọ́kọ́ ro ọ̀rọ̀ ẹ tún wo voice note ẹ gbọ́rọ̀ yìí ẹ wo fídíò yìí kẹ́ gbọ́ nǹkan tó kọ́kọ́ believe láì mọ̀ pé ìjọba ò kí ń mọ̀rọ̀ tí wọ́n ní ọ̀rọ̀ eré o ẹ jẹ́ ká jọ gbọ́ ilé ìwò. ògo lèmi ẹ lè rí mi pa áńgẹ́lì ni mí ọlọ́run ló dá mi. I'm a human being. I'm not perfect. Wọ́n náà sọ̀rọ̀ mi. If you don't talk about me, báwo mo máa blow? Even bad days are part of good life. Ẹ sọ̀rọ̀ mi ní rere bye. Látẹnu ẹ̀ ní ìlọ kí gbogbo yín kẹ́ máa sọ̀rọ̀ mi ní rere. Ṣé ẹ gbọ́? Ẹ sọ̀rọ̀ mi ní rere kẹ́ ẹ lè máa ṣoríire. When you talk bad about me. When they talk bad about me. Go do background checking o. Go do background checking o. Because mo lọ́lọ́run. God will fight for me. Ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin olówó ayé, ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin alágbára ayé, please wake up, ẹ dìde. I need ìrànlọ́wọ́ yín o, they lie against us. They lie against us, ẹ nation, many inspiration, ẹ jọ̀tọ́ lọ́wọ́ gba àwọn ọmọ mi lọ́tí kó lọ station. Ẹ jọ̀tọ́ lọ́mọ bọ́lọ́run bàbá yín, ẹ release wọn fún wọn lẹ̀. Àlè kókó ńlé ibo la fẹ́ máa gbé. Mẹ́bí ti parí lé mi lẹ́kìrì. Kí n ilé rẹ̀ rẹ́sà kí lé mi kó lòdógún bá ẹ ti sí ilé ráhùn nǹkan ẹgbàá mi ó sẹ́túmẹ́ǹtì ṣáà máa wà lọ́sàlọ́ o ká tó mọ̀ lọ́dẹ o everybody dé lọ́kọ́ gbogbo wa o lọ́kọ́ everybody o ẹjọ́ tó yẹ lọ́yìn fásitì mi ẹgbàá yẹn tó nílé ayé after God na government èèyàn náà lọ́lọ́run fi síbẹ̀ ọmọ yín ni wá ọmọ ìjọba ni mí o ẹ̀yin fásitì mi ẹgbàá mi o ẹjọ́ ẹ má yẹ kó forí mi fágbọ́n o yááyì ẹjọ́ ẹgbàá mi o aṣọ yìí tí mo wọ̀ ẹ má jẹ́ kó yá mọ́ mi lára o aṣọ yìí ò ní yá o mo tọ́jú aṣọ yìí mo wọ̀ bí ẹ̀mẹ́ta ló di wàhálà o wọ́n náà fẹ́ forí mi fágbọ́n ní ìṣẹ̀dá mi ò ní ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ni sẹ́ àná ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ni ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ni kò ń ṣe bí irú tàwọn ọmọ mi ẹ bá mi fà àwọn ọmọ mi lẹ̀ o àwọn ọ̀tá mi ló máa rọ ẹrù sọ́ni yẹn tẹ́gbọ́ ẹ fà àwọn ọmọ mi lẹ̀ jọ mo fọlọ́run bá bẹ̀ yín àwọn ọmọ yẹn wọ́n á kọ́ṣẹ́ lábẹ́ mi náà wọ́n á kọ́ṣẹ́ tó fi ṣoríire ni. ẹ ògo lèmi ẹ lè rí mi pa áńgẹ́lì ni mí ọlọ́run ló dá mi. I'm a human being. I'm not perfect. Wọ́n náà sọ̀rọ̀ mi. If you don't talk about me, báwo mo máa blow? Even bad days are part of good life. Ẹ sọ̀rọ̀ mi ní rere bye. Látẹnu ẹ̀ ní ìlọ kí gbogbo yín kẹ́ máa sọ̀rọ̀ mi ní rere. Because mo lọ́lọ́run. God will fight for me. Ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin olówó ayé, ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin alágbára ayé, please wake up, ẹ dìde. I need ìrànlọ́wọ́ yín o, they lie against us. Abẹ́ mi àyíkọ́ bẹ́gùn náà ẹ bá mi fà àwọn ọmọ ilé o. Àwọn òbí wọ́n need the help. Àwọn ọmọ gan need the help. I'm helping them. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nígà ò gbọ́dọ̀ lọ pokùnso. Nígà tí ń ronú ju ṣàgbé mo ti ń rù. Those boys, those girls, they are like my family. Lóòótọ́ mo lè máa help wọn. They mingle with me. I'm helping them. They stay with me. They cover me. Ẹjọ́ tó lè fa ọmọ ilé mo fọlọ́. Bá mi dáná yáhùn Ṣàngó Olúkòso Ọbàtálá o bá mi dáná yáhùn. As long as say the ground collect the drink èso lè ṣe mímọ́ o gbogbo àní ẹlẹ́ṣẹ̀ àtúndá ifá tí mò ń dá. Olúwa ṣẹ́gun àkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àṣírí mi yàwó ẹ̀tàntà ọ̀làlò àṣírí ẹ̀yàwó ẹ̀tàntà ọ̀làlò
As long as the gang collect the drink, èṣù lè ṣe mí mọ́ o. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀. Àwọn tí mo dá Ifá tí mo dá. Olúwa ṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ọjọ́rú ọjọ́bọ̀ Ẹtì àbámẹ́ta. Ọmọ ṣàléwá ọ̀bẹ nílé wa ọmọ tí ó ráyé wa. Ayé mi á dùn ó di dandan. Tó ẹkún fàákùn ó di dandan. Àṣẹ ń tẹ Èdùmàrè. Pa mọ́lẹ̀ má ló tẹ èṣù mọ́lẹ̀. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀. Àmì ìsìnká ẹlẹ́ṣẹ̀ ni mí. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀. Tẹ́lẹ́ṣẹ̀ bá mọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Mi pẹ́ lórí ìkúnlẹ̀. Gbogbo àní ẹlẹ́ṣẹ̀. Àmì ìsìnká ẹlẹ́ṣẹ̀ ni mí. Olúwa ìṣẹ́gun àìkú ajé ìṣẹ́gun. Ẹ káàsán yín bàbá mi ẹ̀yin ìyá mi, ẹ káàsán. Ẹni pé eléyìí ò ń sọ̀rọ̀ ẹni pé o nǹkan tó ń lọ ń gbòòrò ní ká máa dànù sí kọ́lọ́wọ́n lọ́jọ́ èrè kó ṣàánú wa. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ. Ayé ò ní pa kádàrá ọmọ wa dà sábúrú. Gbogbo ọmọ ológo pátápátá ayé ò ní fi dà wá láàmú. Kó sí kan méjì tí mo torí ẹ̀ jáde, mo rí fídíò kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo rí Portable ń sun ẹkún. Omi ń dà lójú Portable wàràwàrà báyìí. Bí mo ṣe ń wo fídíò yẹn mo dẹ̀ ń sunkún. Nítorí wípé kò sí gbogbo ìgbà tí ọmọ bá lè wà láyé yìí. Ó yẹ kó lẹ́nìkan tó máa sọ fún pé báyìí náà ṣe lé ayé kó má bàa ṣubú. Kò wá sí nǹkan tó ká mi lára jù lómi ojú yẹn pé so Portable bó ṣe máa ń bú àwọn èèyàn tó àṣẹ omi lè dà lójú ẹ̀. Portable ayé ò ní mú ẹ ayé ò ní mú ẹ. Mo bẹ̀ wọ́n wòlíì, mo bẹ̀ wọ́n àfà, mo bẹ̀ yín babaláwo, mo bẹ̀ yín obìnrin àtẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable àtẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọlọ́run bẹ̀ yín. Mo fi ìwé mímọ́ Àlùkùránì àti Bible mo fi bẹ̀ yín. Ẹ bá mi dáríjì Portable. Ẹ bá mi dáríjì, ẹ bá mi ṣàdúrà fún gbogbo ẹ̀yin àfà tó ti ṣẹ̀ sí abẹ́yìn wòlíì tó ṣẹ̀ sí nípasẹ̀ àìmọ̀ nǹkan kan. Ó dé ẹ̀ẹ̀mejì tí mo ti bá Portable pàdé tátijọ́ wà àbí ẹ̀ẹ̀mẹ́ta tátijọ́ pàdé ní ṣòro. Mo máa ń wo Portable because ó gentle. Tó bá bọ́ sórí mídíà tó bá bẹ̀rẹ̀ sí ní bèbú máa pa ṣé kì í ṣe Portable lélẹ́yìí. Ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí gbogbo ẹ̀yin abiyamọ ayé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì. Ìjọba Ogun State mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bà nǹkan ní ẹ̀jẹ̀. Ó ti fọmọdé kojọ ẹ jẹ́ kó fàgbà lò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì. Àmọ́ bí tó ti ṣẹ̀ wá o ṣùgbọ́n gbogbo ibi tó bá ti ṣẹ̀ ká dáríjì ra wà lọ́lọ́run sọ. Wọ́n dẹ̀ ní ká má jẹ́ kó òun wọ́pá dùn nínú wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ni kí nìyẹn jẹ́ kó tó yẹ pé ó bà mí lọ́kàn jẹ́ gan-an. Ń pé so bí Portable ṣe máa ń mú ẹnu tó ó lè sunkún. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn náà ló wá ń jẹ gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe sọ wípé àwọn èèyàn náà fà pé kó máa ṣe wọ́n tó bá pé àwọn èèyàn náà ló wà nídìí ẹ̀ Ọlọ́run á gbàlẹ̀ lọ́wọ́ wọn á rí tìsúlẹ̀. Bóyá eléyìí gọ́gọ́gọ́gọ́ á wá kọ́ Portable lọ́gbọ́n. Á wá mọ̀ pé èèyàn máa ń farabalẹ̀ lórí ayé. Gbogbo nǹkan tó lè fi ṣe nǹkan àṣírí pátápátá ó ti gbé síta ní mídíà. Gbogbo nǹkan tó lè fún ara ẹ ó gbé síta ṣojú lásán nìyẹn. Kí èèyàn máa wẹ̀ lódò kó máa rọ́ fáńtà sórí. Ṣojú lásán ni káàtà wá sọ pọ́n ní olóṣìṣẹ́ ẹgbẹ́ àbí kó lọ ṣe anything wọ́n ṣì nǹkan ẹ lórí kó dẹ́ẹ̀dì ò bá àbò fakò bẹ́ẹ̀nìtì tó bá wẹ̀ wọ́n ló ṣàtọ̀ bá gbé ni tábàdà aṣọ fún kò burú. So kò sí anything tó fẹ́ ṣe tó yẹ kó jẹ́ pé orí mídíà ló yẹ kó ti máa ṣe. Ṣùgbọ́n kí ni kò sí bó ṣe lè kó rí ẹlẹ́ni nígbà ṣe wá ṣe o gbogbo ẹ̀yin obìnrin alálùbáríkà ẹni ẹlẹ́ni wọn nígbà ṣe wá ṣe tó bá pé Portable ní ìyàláyé ni kò ní ṣe tó báyìí. Gbogbo wàhálà tó ń fà yìí kò ní fà tó bẹ́ẹ̀ ìyá máa pè sákèsí pé ṣàánú mi ṣàánú mi ṣàánú mi. So mo fi àsìkò yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún kíkorò. Ẹ bá mi dáríjì ẹ bá mi dáríjì mo bẹ̀ my governor ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́
mi sọ pé mò ń pẹ́ o mi ò mọ bí tí gbogbo ẹ̀ ti wá o ṣùgbọ́n abiyamọ tó bá rí Portable bó ṣe ń sunkún lé nìyí wọ́n á ṣàánú ẹ̀ so ẹ̀yin ìjọba ẹ má bà nǹkan ní ẹ̀jẹ̀ ẹ jọ ẹ kàn bá mi wọ́n ọ̀nà ẹ̀ ni wọ́n lọ́mọdé òkè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ kàn bá mi fẹ́ lè fà létí bóyá gbogbo wọn ọmọ yẹn Ọlọ́run amúkó ònú ayé ẹ̀ mo dẹ̀ fàsìkò yìí gbàdúrà fún ẹ Portable lágbára Ọlọ́run kò ní òní bàjẹ́ lójú ẹ gbogbo nǹkan tó fi ọmọdé kójọ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run lọ́lá ìyá tó tara ẹ̀ jáde bàbá gbogbo ayé so wọ́n fi àsìkò yìí ń bẹ gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀bí fún Portable tí nǹkan bá bàjẹ́ inú wọn ò lè dùn torí pé tí nǹkan bá bàjẹ́ ogún àwọn ọmọ wa ni so dájúdájú ẹ jẹ́ ká fàdúrà ràn lọ́wọ́ ẹ má ro ọ̀rọ̀ ẹnu ẹ o so ẹ̀yin ìyá wa abiyamọ ẹ jọ̀ọ́ bá mi gbàdúrà fún ìjọba wa ẹ bá mi dáríjì lágbára Ọlọ́run àní fojú sunkún ọmọ o gbogbo nǹkan tá a fàárọ̀ kójọ kò ní bàjẹ́ lọ́sàn èyí tá a kàn sọ kójọ kò ní bàjẹ́ lọ́jọ́ alẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi dáríjì Portable pàápàá jùlọ èmi náà màmá no network náà ṣì ní ẹ méjì òkè ń jàṣà ẹni pé mo ti gbede ẹ̀yin fans mi mo fẹ́ ṣòye níjẹ̀bú òde ní April 25 mo fẹ́ kí gbogbo yín pátápátá kẹ́ bá mi jáde kẹ́ bá mi raṣọ mi torí pé kíni mo ti ṣe kíni mo ṣe nǹkan kan gbogbo yín lè ń béèrè pé ìwọ no network ẹ̀yin náà tẹ̀ ṣe kan díẹ̀ àwa pọ́n yín lé ẹ ṣe kan ẹ tẹ̀ wá àkọ́kọ́ ṣe àwa pọ́n yín lé ṣùgbọ́n sìn mo ti jẹ oyè yeye owú obìnrin òjòwú akílẹ̀ ìjẹ̀bú pátápátá ni mo yìí tí wọ́n fún mi tí mo jẹ mo dẹ̀ ti fi tọmọdé jẹ kọ́nà jẹ́ kí n fi tàgbà lò àsìkò tí n bá dórí oyè náà kí ikú má pa mí nǹkan ní mi kó má bàjẹ́ kí n má fojú sunkún ọmọ kí n má kú kú òjijì káyé má ní ṣótán di mi so ẹ̀yin fans mi labroad ẹ̀wọ̀n ẹ̀mọ ìjẹ̀bú rẹ̀ náà ìlú òyìnbó ọlọ́run aṣọ wẹ́dẹ́ o on the 25 of April mo pè dédé wẹ́n gbogbo ẹ̀yin tí wà nílò ìbẹ̀wẹ̀ tí Nàìjíríà ní dédé wẹ́n mo pè ẹ̀wọ̀n ìjẹ̀bú mi lè dá ṣe o ṣáàjọ máa jọ yẹ̀wé o dédé wẹ́n ẹ̀rùn mo dá sí o thank you God bless you and sunkún ọmọ o. We don't kuku know who to beg, but help us to forgive Portable Sasun. Help us to forgive him. That guy is going through a lot. He's crying, money. I pity him. I don't know what happened. We don't know what happened. They don't say they came to scatter his Odoguba. Boy, Joe. That cry, they make me feel bad. Like, I'm so emotional. Whosoever behind this case, forgive Portable Sasun. Hey, Joe, Sasun. I'm on my knees. Ha. Portable. Fenu Jawaya. Hey, Joe. Portable gonna dey cry. Portable Omolile. You don't dey forget who you are. You don't dey forget where you are from. Omola Lomi, Owalonke. Stop crying, bossy gboro, freshen up. Oh my bomb boy. ẹ̀yin tèmi ẹ bá mi comment lórí ọ̀rọ̀ yìí ẹ like kẹ́dẹ̀ bá mi subscribe sí Orokilawa TV Orokilawa TV Portable Ọlọ́run á kó ẹ yọ ó dàbọ̀. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Sorry, mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa, we offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.